ẹ̀gbọ́n náà ah hey ta la máa pè báyìí kí la máa wá ṣe báyìí ẹ̀gbọ́n náà ṣe rí ọ̀rọ̀ Lauren Martins àti mọ̀mọ́ ọ̀rẹ́ ni wọ́n ẹ jẹ́ kan para wọn they go fight they go settle am but Joyce blog hey oyi biribiri oyi kan ẹ o oyi biribiri oyi kan ẹ ó ti yí kan ẹ nìyẹn mọ̀mọ́ ti yí kan ẹ sórí téèyàn bá ti ń yọ lẹ́ẹ̀dá ohun rere á máa yọ ẹni yẹn ṣe ìgbà tí mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ń gbógun ti Dorcas lọ́jọ́ kìíní àná ṣe ló ń gbé tó ń gbà tó ń fò síwájú tó ń fò sẹ́yìn tó ń update kiri tó ń ṣe bí ẹni pé ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn ọlọ́run ìsẹ̀yìnsẹ̀ private jet ló máa ń gbé wá Air Force One ló máa ń gbé wá kó tó payín dànù ṣé ó ti yá tó nìyẹn ṣó ti yá tó nìyẹn for better for worse mama aláṣàbí anybody ṣé ẹ̀ lágbà ń lé ni this is your words against you ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ságbàlagbà ṣé ẹ̀ nírú wúmà yẹn lé ni ó wá di pé kó máa fohùn kí ìwà àti mọ̀mọ́ kẹ́ máa fohùn kẹ́ máa fi tákà kẹ́ máa jẹ give and take mọ̀mọ́ lálábòsí ni ó ní excuse me màmí ò kì í ṣalábòsí wípé ọ̀rọ̀ tó wà lórí social media ni mo ganu sí so please ẹ má ever pè mí ṣóyé ó tún lo ṣóyé fún mọ̀mọ́ ẹ̀yin èèyàn ṣóyé mọ̀mọ́ clock it ọmọ yín ìdí ògbàbò ó ní paralysis lówó ó ní kẹ́ clock it kẹ́ shush ṣe ti rí sí nǹkan tó so yín pọ̀ lóòótọ́ mo ní ẹ ṣì máa gbébọn fúnra yín last time you were here nígbà tó ń gbógun ti ọmọ ọlọ́mọ tí ò ṣe nǹkan kan fún màmá ṣó mọ̀ pé ìwọ náà ò ṣe nǹkan kan pàṣán tó fi nà yálé tínú ẹ̀ ń dùn wọ́n ti wá mú wọ́n ti ó ámà náà kàn mọ́wọ́ lórí this time ṣó mọ̀ pé màmá mọ kíní kan ṣe láti bá tèèyàn jẹ́ tó bá sọ pé kí jọ́ọ̀jì ẹ̀ lóòótọ́ Joyce blog tábà ní ká dà á lẹ́ẹ̀ka tó ṣá nǹkan tó ṣe yẹn àbòsí náà ń pè ó you are close to this woman kí ló dé tó wọ́kọ́ gbé voice ẹ̀ síta tó wọ́kọ́ wá analyze ẹ̀ even without mọ̀mọ́ knowing nǹkan tó ń pè lábòsí nìyẹn kì í ṣe ọ̀rọ̀ tó wà lórí social media sórí problem tó ní ó dẹ̀ mo sọ fún mọ̀mọ́ pé ó sì máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ara ó ti ń fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ lélẹ̀ ìwọ náà fẹ́ ní pláfọ́ọ̀mù tiẹ̀ gbogbo àwọn wèrè tán tí mọ̀mọ́ kó jọ ẹ̀ kò sínú yín tó lóyà èèyàn tó lóyà ni mọ̀mọ́ ti rò tó ti lé lọ yẹn Dorcas èèyàn tó lóyà sí mọ̀mọ́ ni mọ̀mọ́ ti fi ìgbọ̀ngbọ́nra tó ti fi lé lọ ni torí ẹ̀yin ìṣínwírín tẹ́ẹ̀kù ẹ̀yin ẹja yọ́yọ́ tẹ́ẹ̀kù page ẹ fẹ́ fi woman yẹn create page ni ẹ fẹ́ fi ní platform Dorcas is already made she doesn't need a surfboard for anything ẹ̀yin tẹ́ ẹ yọ wá tẹ́ ń yọ kiri bí ìjà lọ yìí ẹ̀yin ẹ fẹ́ wá fi woman yẹn ní orúkọ ni but she's too daft for her to understand lójú tiẹ̀ òun réyàn tó ń gbèjà òun kọ́ lẹ tí ń kobò lórí yín sí ẹ mọ́ ẹ máa kó ẹ̀sìn o láti inú ewé inú ewé náà ti ń kó ewé bo ewé inú ewé náà ti ń kó ewé bo ewé láti inú ewé títí lọ́nú ewé o ìgbà tí mo jọ́ mọ́ ewé àwọn ọ̀tàgbà ní ẹ wo mọ̀mọ́ yín ẹ pẹ̀lẹ́ we keep saying it téèyàn bá ti ń ṣèkà tí tó fún afọwọ́ yẹn ṣe rẹ̀ náà ó ní mọ́ ọmọ olóríire alálùbáríkà tó ń pọn yín lé dání Dorcas tún ní tí bá ti lè kúnlẹ̀ fún ọmọ Láṣàbí báyìí gbogbo ni wọ́n á tún gbóná ni wọ́n ti àwọn èèyàn máa tún máa bú mi ní mi ò dẹ̀ máa fi kúnlẹ̀ máa kúnlẹ̀ fún ọ̀yà dáadáa ni ọmọ yẹn máa pọn yín lé ẹ lè rápọ̀ létẹ́ ẹ máa fi kú ṣó ẹyọ kan
lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ọkàn lẹ́sọ sí Joyce o ẹ wo bó ṣe dá 10 padà fún yín ẹ wá dúró èpè tẹ ẹṣẹ́ fún Dorcas gan ò díẹ̀ láti wojú yín ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni ẹ ti sọ èèyàn èrò lẹ́kọ́ Johnson kò séèyàn mọ́ lára yín ẹ wá ní wọ́n betray yín èrò ló kù sí i àwọn wèrè tẹ gbójúlé yìí náà wọ́n mọ̀ pé kò séèyàn mọ́ ẹ̀rí tó ń sọ fún yín pé ṣó yé ẹ má pè mí lálábòsí mọ́ láyé yín nǹkan tó fẹ́ sọ nìyẹn ó ní èwo làbòsí ń bẹ ẹ wo bí Joyce ṣe ń bá yín sọ̀rọ̀ ìyá ewé ibẹ̀ mo ti mọ̀ pé wọ́n ti sí finish gangan lélẹ́yìí ẹ wo ṣé Joyce lè wojú yín tó bá jẹ́ pé Dorcas ti wà pẹ̀lú yín ṣé Joyce lè tẹná wojú yín nígbà tí Dorcas ìgbà tó mọ̀ pé ṣé ò fẹ́ fi ikú ṣeré ṣé ò fẹ́ fi mo dákú ṣeré Mẹ́kà ṣó lè tẹná kó wojú yín bẹ́ẹ̀ pé kẹ́ kó ṣì nǹkan tó ń try àti sọ nìyẹn mọ̀ never in your life never in your life kẹ́ pè òun lálábòsí àbòsí lásán lẹ ṣe sọ pé Joyce ṣe ẹ wo bó ṣe kó fún yín tó set ẹ̀ sí lára ẹ wá imagine Dorcas tẹ́ ń jẹ́gi àṣẹ lórí ọmọ ẹ̀ lórí ọmọ yẹn tó ṣì ń bẹ̀yìn mọ̀mọ́ ẹ̀yin gan mọ̀ you feel am now àwọn èèyàn Ọlọ́run má jẹ́ kí n sọ èèyàn kí n fi bínú ìkanra ṣí mi ní ojú inú má jẹ́ kí n sọ èèyàn nù kí wá máa kérò jọ má jẹ́ kí n fi ìwà rádaràda sọ àwọn èèyàn gidi àwọn èèyàn alálùbáríkà ọmọ Dorcas pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣòfò kò máa wojú yín ẹ máa ṣépè fún yín ẹ máa ṣépè fọmọ ẹ̀ ó tún gbé ọmọ yẹn síta ó tún sọ pé ẹ jẹ́ ọmọ mi ó ń bẹ̀yìn màmá ẹ má bínú kò sí nǹkan tó fi bẹ̀yìn gbogbo alá máa bẹ̀yìn mọ́mí gbé bọ́dì ń pè káàkiri ni ẹ jẹ́ bá wà bẹ̀ wọ́n ẹ jẹ́ bá ṣe kí ni ẹ wá wò àwọn ọmọ ewé tẹ gbójúlé ọlọ́run mọ́mọ́ kẹ́tì ẹ̀yẹ akú ó bẹ́tà ju ẹ̀sìn tó fi yín ṣe àwọn yẹn rí yín tán ṣe mọ̀ pé àwọn yẹn kún yín lọ́wọ́ wọ́n fẹ́ lé àwọn Dorcas lọ lórí ti yín you are not smart enough bí mo ṣe ń sọ̀rọ̀ VDM gbà yẹn pé ẹ sọ pé VDM follow yín mọ̀mọ́ nǹkan ẹyọ kan ò tí ì yé yín ó fẹ́ lóyún ó fẹ́ fi yín ṣiṣẹ́ ni ohun èlò alopati ló máa sọ yín dì because ó mọ̀ pé láàrin gbogbo wọn ẹ̀yin lẹ́gọ̀ọ́ jù in fact ó lè jẹ́ pé àǹtí Kẹ́mi gan ló sọ pé kó lọ follow yín torí ẹ like validation ṣe mọ̀ pé àǹtí Kẹ́mi náà ò like Ìyábọ̀ ó dẹ̀ mọ̀ pé any information VDM can pull information of Ìyábọ̀ from you torí pé ẹ̀yin àti Ìyábọ̀ gan ti jọ ṣe ń gbà kan rẹ̀ níbi tẹ́ smart dẹ̀ ni àwọn ọmọ tó ń gbẹ̀yìn tó ń kí yín lẹ́yìn ẹ̀yin kò fúnra ẹ̀yin ilẹ̀ ń bá Dorcas jà kí ló kan àwọn ọmọ ewé bẹ́ẹ̀ àwọn ló wá gbà sórí ìgbà tẹ́ ń bá Dorcas jà àwọn ló ń ju update àwọn ló ń ṣoríṣiríṣi fún Dorcas ọmọ tí ò ṣẹ̀wọ̀n tí ò rò wọ́n tẹ́yìn bá tiẹ̀ bínú sí Dorcas ṣó yẹ kí àwọn ọmọ gbọ̀rọ̀ mi dé lẹ́rù nìyẹn wọ́n gbẹ́rù ẹlẹ́rù lórí wọn fa tiwọn lọ́wọ́ ṣé kò yẹ kẹ́yìn gan fura pé what are these people doing àṣẹ wọ́n fẹ́ rèyìn tó bá ti yí pé nísìnyí báyìí kò sẹ́nibọ̀dì tó fẹ́ defend yín ẹ máa jẹ bánzá ìyà lọ́wọ́ wọn the enemy was within all this while gbogbo bíi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ mọ́mọ́ àwọn tó máa bá ti yín jẹ́ wọ́n wà pẹ̀lú yín all this while wọ́n bá yín sùn wọ́n bá yín jí ni they knew what they were doing nígbà tẹ́ ń jà tán ni mọ̀mọ́ ẹ máa jó lọ àwọn ẹ̀yìn yín tó ń update fọmọ yẹn tó ń drag ọmọ yẹn tó ń parọ́ ọmọ tó ń ṣoríṣiríṣi nǹkan tó ń búlì ẹ̀ ní gbogbo ìgbà yẹn mọ̀mọ́ inú yín dùn ẹ̀rù pẹ́ réyàn ni wọ́n ti lé Dorcas lọ́n sí wọ́n ti rí pé ẹ ti wà vulnerable ẹ wo bí Joyce ṣe kó fún yín kò tí ẹ jẹ́ kó tutù rárá ó ní láyé ẹ má pé òun lálábòsí mọ́ ìyẹn mọ̀mọ́ náà máfíà mọ̀mọ́ náà máfíà ti di mọ̀mọ́ náà ta ìtàn sí ó ní láyé ẹ ó ní ọ̀rọ̀ tó wà lórí social media ló ń ganu sí you cannot tell her not to talk ìyẹn Joyce ọmọ tẹ́ ẹgbẹ́ lẹ́yìn nǹkan tí Dorcas ò ní ẹ bá ṣe gbogbo ayé lórí pé Dorcas will never do that to you
even gan Auto Bola gan tí ò ṣe kínní kí Auto Bola dẹ̀ kó tó lè sọ pé ọmọ yẹn dẹ̀ try láti settle kínní yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé everybody see nígbà tí kínní yẹn ṣẹlẹ̀ everybody was aware pé ọmọdé dẹ̀ gbìyànjú o but wọ́n ní orí tó bá máa jẹ́ kó tó bá wé láwàní òun fún ẹ̀ ló máa tún láwàní o bọ́rọ̀ yín ṣe rí nìyẹn mọ̀mọ́ orí yín ti gbà bọ̀dé ìṣẹ̀dá yín ti gbà bọ̀dé tẹ́lẹ̀ ẹ ti gbà bọ̀dé fúnra yín ẹ ti gbà bọ̀dé ẹ wà wọ́n tẹ́ ẹ kó jọ ẹ wà wọ́n tẹ́ ẹ kó tira ẹ wá ní Ìyábọ̀ lo chief labour mọ̀mọ́ chief bloggers lẹ́yìn lóyìí àwọn chief bloggers tẹ́ ẹ kó mọ́ra tẹ́ fẹ́ fi bọ́mọ yẹn jà àwọn ló ń kọjú ìjà sí yín irinṣẹ́ yín ló ń kọjú ìjà sí yín báyìí mọ̀mọ́ irinṣẹ́ yín ló ń kọjú ìjà sí yín. That girl respected you. Ojú yín bó o mọ̀mọ́. Ṣé rí ọdún yìí kì í ṣe ọdún ayọ̀ fún yín? Your best friend kan ló tún ti lọ yìí. Joyce náà ló tún ti lọ yìí. Ẹ wo bí gbogbo èèyàn ṣe ń yẹra, tó ń yẹra. Wọ́n ti wá isolate yín. They knew irú Joyce yẹn, wọ́n pọ̀ bẹ́ẹ̀ o nínú ewé yẹn. Wọ́n ní ẹjẹ́ alẹ́lẹ́yẹ rọná ká tó fàbọ̀ sádìyẹ mọ̀mọ́. Wọ́n máa yan yín báyìí. Ṣé mọ adìyẹ tó ń fi tírélà pa ṣé mọ̀ pé ó máa ń dùn ju adìyẹ tó kàn sí ọ̀tá lẹ́yìn ilé adìyẹ tí mọ́tò tẹ̀ pa you will still taste the fear in the chicken ó dùn ju adìyẹ tó ń tà nù mọ́ọ̀lù lọ adìyẹ tó jẹ́ pé mọ́tò ló lè pa tẹ́ bá taste ẹ̀ ó dùn lẹ́nu ju adìyẹ tó lọ rà nù mọ́ọ̀lù wọ́n mọ̀ọ́mọ̀ tì yín lẹ́yìn your shield are down now. Gbogbo defense because they know, Momo, you don't know that when you were with Dorcas is like your shield. Cause anybody, okay, if you say you want to mess with Momo, you have to mess with Dorcas, you have to mess with Omola, Ade, Mommy Body, David Infinity, Bolivie, Asha, and so on and so forth. You have to mess with all. I want you there. Ní délé pé o. Rárá o lè délé pé nǹkan tó jẹ́ tó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ wàá sọ they go do show for you ìgbà tó bá rò pé ó ti tán àwọn èèyàn tó wọ́n tún bẹ́ẹ̀ wo ó fẹ́ jẹ́ ìyá ni wọ́n á kó bàbá ìyàbọ̀ ẹ̀ that was what Dorcas was doing for you but you think you are okay by yourself your shield are down now ẹ wo Joyce blog ló wá jèrè ọ̀rọ̀ lára yín because your shield are down ó ti mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó máa ẹ dọ́dọ̀ àwọn AJ wọn ò léyìn dànù ẹ dọ́dọ̀ àwọn warriors wọn ò léyìn dànù ẹ tún lọ sórí TikTok ẹ tún tẹ́ bọ̀ nbẹ wọ́n ti rí pé kò sí anybody wọ́n rí wípé kò sí anybody wọ́n rí pé okay Joyce blog fíìmù pé tóun bá fún yín ta ló fẹ́ wá kojú òun kò sí torí ẹ̀ náà ló ṣe fún yín gbàm mo láìkẹ́ yóò dà fún sórí tá bá ń jà tẹ́lẹ̀ àjàmọ́ sí fún ìyá wọn jẹ kò ní yẹ ìyá wọn bíkíbi tó bá wà tó bá fún jẹ ó máa bá tiẹ̀ jẹ ni inú ẹ̀ ń dùn ìgbà tó ń ṣe fún Dorcas wọ́n ti ń bọ̀ wá ṣe fún wọn bó ṣe máa borúkọ ẹ jẹ́ nìyẹn ó máa wá parọ́ mọ́ ẹ ṣó mọ̀ pé bó ṣe parọ́ mọ́ Dorcas nìyẹn pẹ̀lú Lorraine Martins tó ní Lorraine Martins ń pe Dorcas wọ́n ẹ̀ ń mọ̀ kankan èèyàn tó mọ̀ pé ó ní health problem pé health ẹ̀ ló ń treat kò mọ̀ kankan bó ṣe máa wá parọ́ fún ẹni ó máa parọ́ ó máa yírọ ọmọ ẹ lórí torí sì tó ti ju sub mọ̀mọ́ àràbù ni mọ̀mọ́ mọ̀ ra cheap àràbù ló máa ra cheap one nísìnyí tó ti ju sub máa expect ẹ̀ kó wá parọ́ mọ́ ẹ̀ àbòsí ló ṣe rè ó sì máa pa irọ́ yí irọ́ wọn ẹlẹ́sẹ̀ tí wọ́n máa wò pé ẹ gbà mí kí ni mo ṣe nǹkan tó ṣe fún Dorcas ìgbà yẹn tí gbogbo yín dùn òun náà ló ti ń ṣe fún yín lẹ́yọ kọ̀ọ̀kan kò réyàn ṣe sí mọ́ sí bẹ́ẹ̀ ni ẹ̀yin ló máa ṣe sí. wọ́n jókòó wọ́n bà tèèyàn kan jẹ́ inú ẹ̀ ń dùn ó ti gbàgbé kó bọ́ ṣe bà tẹniyẹn jẹ́ nọ́mbà wà bá tiwọn náà jẹ́. kí ni big deal tó bá analyse mọ̀mọ́ náà ń pè ní àkùkọ gàgàràgà tí yóò jẹ́ kí mi ga kí ni big deal tó bá analyse the show ṣebí ìwọ ló ní voice ó dẹ̀ analyse the voice ẹ̀ ó dẹ̀ tẹ̀ wá bias o to be honest and frank you are not even biased
But if you are dealing with this Esabingo, you are supposed to know one thing. Your life revolves around her. Ibi tó ti jẹ̀bi ni. Tó bá ṣu, mọ̀mọ́ mo ṣu lẹ́ni o. Mo ṣu dúdùn lẹ́ni. O gbọ́dọ̀ sọ fún. Your life revolves around her. She doesn't want, in fact, bó ṣe ń ṣe show yẹn, ó mọ̀ pé o tún reduce owó ẹ̀ kò fẹ́ kó. You should just be in the comment section, just be praising her, àbí be sharing her video, be putting show more, just be plastering it. Mọ̀mọ́, dá fún yín, máa ṣàdúrà fún. You should not do anything. Nǹkan tí ìyá fẹ́ nìyẹn. Ó wá lọ tán live, ó analyse. How dare you? Ó gbọ́ tó pé ẹ̀ lálábòsí. Ó gbọ́ tó pé ẹ̀ lálábòsí. Ó ṣe bẹ̀rẹ̀ ni. You never see anything. Mo máa ń sọ, ẹ máa para yín lórí, ẹ gbébọn fúnra yín jẹ. Ọmọ tí mọ̀mọ́ jẹ́gi àṣẹ fún níjọ́ kìíní àná. Ọmọ yẹn ló ti ń ṣe 11th month birthday. Níbi tẹ́yẹ tí yín ti ń bàjẹ́, tẹ́ ti ń ju òkò ọ̀rọ̀ síra yín, tẹ́ ti ń bojú ara yín jẹ́. Ọmọ tí mọ̀mọ́ jẹ́gi àṣẹ fún. Ọmọ yẹn ló ń ṣe 11th month birthday lẹ́ni. Ṣẹ́tìrì. Èní yìí náà lẹ́ ń ṣorí burúkú, àbí ká sọ pé látànà ni. Torí mo ti ń rí sọ́ọ̀bù àwọn kan sí, tó ń sọ́ọ̀bù mọ̀mọ́ indirectly. Ọgbọ́n ohun tí mo yọ̀ ọ́ jẹ dé. Ọgbọ́n ìgbà tẹ́ ṣinṣin ń jẹ légbò wọn. Ìgbà tẹ́ légbò bá ń ṣe ṣinṣin sìn. Àwa máa analyse o. Àwa máa kò èèyàn lè pọ̀ òun agogo lẹ́nu o. Àwa máa ṣe kí ni àwa máa analyse o. Ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ rí táyé yín fi bàjẹ́ o. Èmi kọ́ mo rán yín iṣẹ́ o.